Ǹjẹ́ lẹ rántí àwọn ọ̀daràn mẹ́ta eléyìí táwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n kó nígbà tí wọ́n lọ gba àwọn principal èyun Madam Rachel Alamu àtàwọn tíṣà yòókù àtàwọn ọmọ ilé ẹ̀kọ́ nígbà tí wọ́n lọ gbà wọ́n lẹ̀. Ilé ẹjọ́ ti dá wọn lẹ́jọ́. Irú ìgbẹ́jọ́ wo ni ilé ẹjọ́ fún wọn? Irú àwọn ìdájọ́ tá a fẹ́ máa gbọ́ ni. Ẹni ó bá fìdà pààyàn dandan ni kí wọ́n fìdà pa á. Bófin ṣe sọ nù. Ẹni ó bá fọ́ yín létí ọ̀tún ẹ fọ́ létí ọ̀tún, ẹni ó bá fọ́ yín lójú òsì ojú òsì náà ni kẹ́ ẹ ti fọ́. Ẹ̀mí kan ò jù kan lọ. Gbogbo yín náà lẹ rántí Abdulrasaq Umaru, Túnjí Abu Khalifa, bákan náà Yunusa Musa tí ìnagijẹ tiẹ̀ ń jẹ́ Yunusa Bunu Musa, bákan náà Samsu Adamu tí wọ́n kó bọ̀ nígbà tí wọ́n lọ gba àwọn ọmọ èèyàn yìí lẹ̀. Irú ìdájọ́ wo ni ilé ẹjọ́ dá fún ọ lónìí? Nílé ẹjọ́ gíga àgbà l'Àbújá èyun High Court ó ti ní káwọn ènìyàn yìí kí wọ́n lọ fi wọ́n sí ẹ̀wọ̀n gbére. Ṣùgbọ́n àwọn èèyàn gan tuntun wá ń sọ níkànnì ayélujára pé ẹ̀wọ̀n gbére tẹ́ ẹ tó fi wọ́n sí gan kò tún tẹ́ àwọn lọ́rùn, bí ó sì wípé irú ẹni àwọn èèyàn bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n yẹgi fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Pé tí ẹ bá tún fẹ́ yẹgi fún wọn gan ó yẹ kí wọ́n fẹ̀yìn wọn tàgbà ni. Eléyìí làwọn ènìyàn sọ níkànnì ayélujára. Ṣùgbọ́n báyìí ilé ẹjọ́ tó ga jù pátápátá èyun High Court tó jẹ́ pé kò síbi tí wọ́n fẹ́ gbẹ́jọ́ náà lọ mọ́, kò sí àpíìlì mọ́, kò sí nǹkan kan mọ́. Ilé ẹjọ́ tó ga jù wọ́n ní kí wọ́n wà nínú àhámọ́ fọ́ péré ni. Ẹ̀yin olólùfẹ́ mi, eléyìí ni mo ní kí n tún wá mú tó wá yín létí ká jọ fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Ẹ rí i pé tẹ́lẹ̀ lókè ọya tí wọ́n bá mú àwọn agbésùnmọ̀mí, tí wọ́n bá mú àwọn ọ̀daràn, ohun tí wọ́n máa ń ṣe fún wọn ni pé wọ́n kọ́kọ́ kó wọn sínú ẹ̀wọ̀n èyun correctional center. Tí wọ́n bá ti kó wọn sínú ẹ̀wọ̀n correctional center tí wọ́n lò bí àwọn ìgbà kan díẹ̀, wọ́n wá gbé Kùránì lé wọn lọ́wọ́, wọ́n ní kí wọ́n búra àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, àwọn ò ní padà sínú igbó láti lọ máa ṣe agbésùnmọ̀mí láti máa jíyàn gbé mọ́. Lẹ́yìn eléyìí ńkọ́, kódà wọ́n lè fún wọn láàjì, wọ́n lè dá wọn padà mọ́mọ́tọ́ kí wọ́n ní wọ́n ti di repentant. Kódà wọ́n tún lè ní kí wọ́n lọ kàwé lókè òkun. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn ọmọ Nàìjíríà ti fárígá, táwọn aṣòfin wa náà tún ní kò gbọdọ̀ sí tó jọ mọ́, ó dàbí ìgbà pé nǹkan náà ti fẹ́ máa yí padà o. Ilé ẹjọ́ àti ìkọ́kọ́jọ ẹjọ́ àjò torí pé ohun tó dájú ni pé àwọn ènìyàn tí wọ́n mú yìí ara wọn náà ló ṣekú pa Mr. Michael eléyìí tó jẹ́ mathematics teacher ní Oríire local government, àwọn ọmọ tí wọ́n kó l'Ògbómọ̀ṣọ́. Ara wọn yìí náà ló tún ṣekú pa Mr. Dike eléyìí tí principal Mrs. Rachel Alamu tó já mọ̀ pé wọ́n ṣekú pa. Àwọn ènìyàn wá ń sọ pé kí ló dé tí wọn ò lè fún wọn ní kí wọ́n yẹgi fún wọn lẹ́ẹ̀kan náà. Ẹ gbọ́ kí lèrò tiyín lórí eléyìí? Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí, inú àwọn ọmọ Nàìjíríà ń dùn pé a ti ẹ̀ kọ́kọ́ rí i pé ìdájọ́ òdodo ti ń ṣẹlẹ̀. Ó lágbára o. Ó ṣeé ṣe kí eléyìí kó tún jẹ́ kí àwọn agbésùnmọ̀mí kó jẹ́ kí wọ́n tọwọ́ wọn bọlẹ̀ díẹ̀. Nǹkan kan sì tún ń lọ níkànnì ayélujára o tá a tún gbọ́dọ̀ jọ gbé yẹ̀wò. Àwọn tí wọ́n gbà á lẹ̀, ìkan lára wọn jáde. Kí ni ó sọ? Ó ní pé àwọn èèyàn yìí ni wọ́n fínúfíndọ̀ fà wọ́n lẹ̀ kó tó di pé àwọn sọ́jà dé. Mo fẹ́ yànnàná àárín fún yín kí n fi àǹfààní kí n fi yànnàná àárín fún yín. Bákan náà, àwọn ọmọ iléeṣẹ́ ológun ní fire for fire làwọn fi ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan ti ń lọ níkànnì, ẹ rí i pé a kọ́kọ́ mú ìròyìn kan wá fún yín gẹ́gẹ́ bí kété tí wọ́n fi àwọn ènìyàn yìí lẹ̀. A ní ọ̀nà tí iléeṣẹ́ ológun wa gbà tí ọ̀nà náà fi rọrùn fún wọn láti lè jẹ́ pé káwọn ọmọ yìí kí wọ́n má pàdánù ẹ̀mí wọn níbi tí wọ́n bá ti jọ ń yìnbọn mọ́ra wọn ni pé wọ́n kọ́kọ́ mọ information àwọn tí wọ́n jí àwọn ọmọ yìí kó, wọ́n wá lọ kó àwọn fámìlì wọn náà.
gẹ́gẹ́ bí n tí àwọn tí nǹkan lọ ní kété pé wọ́n wá lọ kó àwọn ibi tí wọ́n ti wá kó àwọn fámìlì wọn àwọn náà kó wọn sínú àhámọ́. Ibi tí wọ́n ti wá ń bá wọn sọ̀rọ̀ náà jẹ́ kó yé wọn pé tí àwọn ọmọ yìí tí nǹkan kan bá fi lè ṣe wọ́n, àwọn fámìlì tiyín náà ẹ̀mí wọn ò dé. Mo rò pé ẹ̀ ń gbọ́yé. Èyí ló fà á tó fi jẹ́ pé àwọn agbésùnmọ̀mí náà, àwọn báńdíìtì yìí, wọn ò mọ ohun tí wọn ó ṣe mọ́. Ṣé kí wọ́n tún máa béèrè ránsọ́ọ̀mù lọ ni? Tàbí àwọn náà ń wò pé bóo làwọn ṣe fẹ́ gbà àwọn èèyàn àwọn lẹ̀. Iná ẹ̀ ló ṣe sábàbí ló fi jẹ́ pé àwọn náà ò jálógun, wọ́n rọra kó àwọn èèyàn yìí lẹ̀ nírọ̀wọ́ rọsẹ̀ láì jẹ́ wàhálà kankan. Ẹ sì sọ fún mi pé mo sọ pé kó tó di pé àwọn èèyàn yìí gan kó àwọn kó tó di pé àwọn sójà kó tó di pé kinní wọ́n ti kọ́kọ́ sọ̀ráǹdì gbogbo inú igbó táwọn èèyàn yìí wà. Tó jẹ́ pé àwọn gan ti mọ̀ pé nǹkan ti ń ṣe àwọn. Bóo làwọn bandit ti fẹ́ mọ̀ pé àwọn sójà ti sọ̀ráǹdì igbó táwọn náà ò ní sọ̀rẹ́ńdà. Wọ́n ní mọ̀jà mọ̀sá làá máa kíkanjú lógun. Akin tó bá mọ̀jà tí ò mọ̀sá, irú wọn bógun lọ ni. Òǹkálukú ló mọ̀ lẹ́mìí ara ẹ̀ lò. Ẹ ṣe bí bóyá ìpátá kó máa wọ́n máa ń pọ̀ ọmọ ẹgbẹ̀rí bẹ́ẹ̀ ni. Àwọn bandit tẹ́ ń wo náà àwọn náà ò fẹ́ kú. Ẹ̀mí ẹlẹ́mìí ni wọ́n lè ṣe bó bá ṣe wù wọ́n, àwọn gan ò fẹ́ sẹ̀mí wọn lófò. Ṣùgbọ́n a ṣá dúpẹ́ látàrí pé ilé ẹjọ́ tiẹ̀ gbégbèsè tó dáa pé kí wọ́n lọ fi wọ́n sí ẹ̀wọ̀n gbére. Bó bá tún ṣe ń lọ níkànnì ayélujára lórí àwọn ajínigbé yìí, àní jẹ́ tí yín ó di sí i àti sọ fún yín. Ẹ share fídíò yìí. Àwọn ọmọ Yorùbá mọ̀ pé ìdájọ́ òdodo ti ń fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n ẹ rí i pé mo sọ nǹkan kan tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ fídíò, mo ní pé àwọn ènìyàn sì tún ń fárígá níkànnì ayélujára pé ó yẹ kó jẹ́ pé ẹ̀wọ̀n gbére wọn ò dá wọn. Ó yẹ kó jẹ́ pé kí wọ́n yẹgi fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ láìsí ìṣe pé bóyá wọ́n tún sọ pé ẹ máa wò ná, ẹ máa ṣe pé kinní kan. Ẹ gbọ́ kí lèrò tiyín lórí ìdájọ́ eléyìí. A fẹ́ kẹ́ ẹ lọ sí abala àríwísí, a fẹ́ kẹ́ ẹ fi èrò tiyín síbẹ̀. Ǹjẹ́ lẹ́yìn lérò pé bí wọ́n ṣe fún wọn ní ẹ̀wọ̀n gbére yìí ló dáa ni? Àbí ó yẹ kí wọ́n sọ pé kí wọ́n lọ yẹgi fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni? Kí lèrò tiyín lórí ìdájọ́ tí ilé ẹjọ́ tó ga jù l'Ábùjá ní ilé ẹjọ́ tó ga jù nìyẹn High Court tó dá fáwọn èèyàn yìí? Ṣùgbọ́n ẹja kátà tiẹ̀ kọ́kọ́ dunnú ná, torí pé ìròyìn ìdùnnú ni. Ẹ má gbàgbé, ẹ share fídíò yìí kọ́kàn ará ilé kọ́kàn ará oko kí wọ́n mọ̀. Kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel wa. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ àwọn èèyàn yìí, á jẹ́ kẹ́ ẹ máa gbọ́.